má pàdé o. Olúwa Sàtì àdàkùn má pàdé o. bàbá Bariga má pàdé o. Olúwa má pàdé o. Sàtì àdàkùn má pàdé o. bàbá Bariga má pàdé o. ọ̀rẹ́ inú rí dán má pàdé o. ọ̀rẹ́ inú rí dán má pàdé o. bàbá Sisi má pàdé o. bàbá Sauti má pàdé o. bàbá Sulitanu má pàdé o. Sàtì àdàkùn má pàdé o. A'udhu billahi minash shaitanir rajim. ẹ dákun ẹja gbòòyò fojú balẹ̀ ẹjọ́ farabalẹ̀. Bismillah. ká gbòòyò farabalẹ̀. Rahmanir rahim. máàkì lọ sọ́dọ̀ bàbá àgbà ìjọba. Wa idh qala Isa ibn Maryam. Alhaji Sauti wọ́n ní ẹ má ti lọ Bariga ní ẹ má ti lọ o. iṣẹ́ táwọn gbéra yín wọ́n ní ẹ wá jẹ́ Alhaji Sauti bàbá ní ẹ má ti lọ. Inni rasulullahi ilaykum musaddiqan lima bayna yadayya minat Tawrat. bàbá ìjọba ẹ jẹ́ iṣẹ́ tó bá mìíràn yín pẹ́ o. Wa mubashiran bi rasulin àfàwọn ọmọ ara akínyín min ba'di ismu Ahmadu. kò ní bàjẹ́ fún yín àfàwọn ọmọ ara. Falamma ja'ahum bil bayyinati. Ọlọ́run dákun má jẹ́ tí wọ́n bàjẹ́. Qalu bàbá àgbà wọ́n tún fẹ́ kó wa lọ́wọ́jú Ọlọ́run jáde bẹ́ẹ̀ láyọ̀ àtàláfíà. Sihrun mubin. Allahu akbar. Wa laqad sabaqat kalimatuna. Alhaji Sauti bàbá ní kí ẹ má ti lọ. Alhaji Sauti arẹwà. Innahum lahumul mansurun. wọ́n ní sẹ́ táwọn ọ̀ràn yín kẹ́ wá jẹ́ o. Wa inna jundana lahumul ghalibun. Alladhina qala lahumun nasu inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu wa ni'mal wakil. Rabbi qad ataitani minal mulki wa 'allamtani min ta'wilil ahadith fatira samawati wal ardi anta waliyyi fid dunya wal akhirah tawaffani musliman wa alhikni bisalihin wa ibadur rahman الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. زمرتي علي ونفسي لك من دون المراهي زمرتي أنت مرادي في الصباح والمساء أنت قد أحسنت صنعا لترى دون العناه أنت فخري في الأنام في أمامي وورائي لك دوما يقول شاكرا لك في العطاء وجزاك الله عني زمرتي خير الجزاء دائما أرجو من الله بالنبي بديع الدياه فضله والعون منه لك من دون انتهاء واغفرن لأبواجيا يوسف رب الباهي ثم ديكو فاعف عنه خالقي رب السماء صل سلم
على النبي محمد وآله الهدايا وصحبه الطيبين وآله الهدايا وصحبه الطيبين wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́ ṣéwúlà bíbù ìṣọ́lá àdámọ́lá wàyà àtàkùn jẹ́ ká rí bàbá pẹ́ wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́ ṣéwúlà bíbù ìṣọ́lá àdámọ́lá wàyà àtàkùn. wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́ ṣéwúlà bíbù ìṣọ́lá àdámọ́lá wàyà àtàkùn jẹ́ ká rí bàbá pẹ́ wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́ ṣéwúlà bíbù ìṣọ́lá àdámọ́lá wàyà àtàkùn jẹ́ ká rí bàbá. Àgbàjì náà ti ń yé ènìyàn tó bá ti dògbò ayé. Alhaji Sauty Arewa. Onda. Zizam. Ọlọ́run kò fọwọ́ bò mí láṣìírí. Ya Rabbi máa forí mi ṣàpínlẹ̀. Máyà lùbáríkà kúrò lára mi, àtẹ̀mí gígùn mú tọrọ ni. Ọlọ́run kò fọwọ́ bò Bò mí láṣìírí o. Ya Rabbi máa forí mi ṣàpínlẹ̀. Máyà lùbáríkà kúrò lára mi. Àtẹ̀mí gígùn mú tọrọ ni. Akọni Rasaki ìwọ lọ̀rọ̀ mi. Mo fẹ́ kan ti palẹ̀ mọ́ọ̀dé ẹ̀ akọni o. Ìyẹn nínú àwo challenge tó ń bọ̀ lọ́nà màmá ni. Ṣùgbọ́n kò ní bá mi lójijì Sauty. Ẹ̀jẹ̀ ń sáré yá pò nǹkan pọ̀ fún akọni. Ọlọ́run ló fọwọ́ bò ẹ́ láṣìírí tó wá ní kó má bàṣírí ẹ̀dá. Akọni o, Ọlọ́run ló fọwọ́ bò ẹ́ láṣìírí tó wá ní kó má bàṣírí ẹ̀dá. Akọni, ọ̀rọ̀ kan ń bẹ lọ́kàn mi, ọ̀rọ̀ kan ń bẹ lọ́kàn mi, ọ̀rọ̀ kan ń bẹ lọ́kàn mi. Akọni, ọ̀rọ̀ kan ń bẹ lọ́kàn mi. Níjọ́ tó ti dáyé ògbèrò ibi sẹ́nìkan Razak. Níjọ́ tó ti dáyé ògbèrò ìka sẹ́nìkan. Bẹ́ẹ̀ni kan bá ro bírò ẹ̀hún Akọni àforí ẹ̀gbẹ́. Razak wo tó bá jẹun tó yóò ọkọ̀ bí ọlá má sọ fẹ́ni kankan. Akọni tó bá jẹun tó yóò jọ má sọ fẹ́nìkan torí díẹ̀ tó fi síkùn yẹn ọ̀tá ò fẹ́ kárí jẹ. Bàbá Bariga rán mi níyẹn kan sí kálákan ní ọlọ́rọ̀ mi. Wọ́n ní tó bá jẹun tó yó Akọni má sọ fẹ́nìkan nítorí wípé díẹ̀ tó fi síkùn yẹn ọ̀tá ò fẹ́ kárí jẹ. Ṣé náà ń fẹ́ kébi ó parẹ́ kó gbá bọ́wọ́ bẹ̀ dọ́dọ̀ wọn. Wọ́n ń fẹ́ tó bá ń fẹ́ ròde kó wá tọrọ ẹ̀wù lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ni kan bá rorú ẹ̀sìn ẹ̀ Akọni àforí ẹ̀gbẹ́. Ọkọ Bíọ́lá wo bẹ́ẹ̀ni kan bá rorú ẹ̀sìn ẹ̀ àforí ẹ̀gbẹ́. Akọni o wo bí ẹ̀rù ayé bá mi rà ẹ̀rù èèyàn bá mi o. Razak ẹlòmíì ò kápá kó pa ní ṣùgbọ́n tá a bá kú wá dùn mọ́. Abalagbàjì
ṣe mọ̀ pé ẹlòmíì ò ká pa kó pa ni ṣùgbọ́n tá a bá kú adùn mọ́ bẹ́yàn kan bá ro kúrò Àkànní àforí ẹ̀gbọ́n. àìnú ìdọ̀ wọn ló mú wèrè kó gẹrun ṣùgbọ́n ọ̀nà ló pọ̀ fún. àìnú ìdọ̀ Ṣéhù Músà mi ọlọ́rọ̀ afá mi ó ti di bàbá mi ó ti dọ̀rẹ́ bàbá mi ọ̀rẹ́ bàbá mi bàbá mi ọ̀rẹ́ bàbá mi bàbá mi ni ṣùgbọ́n tá bàbá mi ṣúwọ́lé bá ọ̀tá mi ni ọ̀tá bàbá mi ọ̀tá. àgọ̀jù bàbá ganjú ọmọ ló ń sọ wípé kò sẹ́ni tó rè ó sí lára ẹ̀ o tó bá ti di bẹ́ẹ̀ ẹ máa ṣàkíyèsí ọmọ tó bá ń tẹnu mọ́rú ẹ̀ ó máa bọ́ta ọ̀gá ẹ̀ ṣe ni á ló ń lóró lára wọn ara ọlọ́run pẹ̀lú bàbá ń bá rí ìjà láti ń retí ọlọ́run ọba. Àkànní òbí téèyàn kan bá ro kúrò ọ̀nà àforí ẹ̀gbọ́n. ọ̀yà Àkànní 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 Razaki Àkànní 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 ọ̀pọ̀ alájà bíyọ́lá mi Àkànní 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 ikú òjijì máa bá ẹ fún Àkànní 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 ajá bíyọ́lá máa wọlé Àkànní 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 ajá bíyọ́lá mo kí ẹ o Àkànní 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 àyà alájí Razaki Àkànní 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 alájí Razaki Àkànní 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 alájí Razaki Àkànní 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 ọkọ abíyọ́lá mi Àkànní 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 ọkọ abíyọ́lá mi Àkànní 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 ọkọ abíyọ́lá mi Àkànní. Àkànní. ó yẹ kó láti lérè tó lè jẹ. Ó yẹ kó láti lérè tó lè jẹ. ó ti ẹ̀ ti ń rè tó pọ̀ jẹ. ó ti ẹ̀ ti ń rè tó pọ̀ jẹ. Bíọ́lá tó ṣojú tó sì tún ṣẹ̀yìn. Bíọ́lá tó ṣojú tó sì tún ṣẹ̀yìn. tó dúró tọkọ nígbà tó ṣòro. Ọlátidé Àkànní ò gbàgbé ẹ̀. ó ti ń rèrè tó pọ̀ púpọ̀ jẹ. ó ti ń rèrè púpọ̀ jẹ Bíọ́lá. Ó ti ń rèrè púpọ̀ tó dùn jẹ. Alájà Balógun Bíọ́lá ti ń rèrè tó pọ̀ jẹ. Ó ti ń rèrè tó púpọ̀ jẹ. Bíọ́lá tó ṣojú tó sì tún ṣẹ̀yìn. Bíọ́lá tó ṣojú Tó sì tún ṣẹ̀yìn. tó dúró tọkọ nígbà tó ṣòro. òun l'Àkànní kò ṣe wá gbàgbé ẹ̀. tó ti ń rèrè tó pọ̀ jẹ. Aya Balógun ọ̀rẹ́ Bíọ́lá. Aya Balógun ọ̀rẹ́ Abíọ́lá. olólùfẹ́ Alájà Bíọ́lá. Aya Balógun ọ̀rẹ́ Bíọ́lá. olólùfẹ́ Alájà Bíọ́lá. ẹ máa ṣe tí ń lọ Ọlọ́run náà ń ṣe tí ẹ o. Ẹ máa ṣe tí ń lọ Ọlọ́run náà ń ṣe tí ṣé ẹ. mo pè tọ́gbọ́ lọ́hùn ni ó ṣe lórí Alájì Arẹwà o. Ẹ máa ṣe tí ń lọ Ọlọ́run náà ń ṣe tí ẹ. Alájà Balógun o ẹ má ṣe bínú rárá o ẹ jẹ́ ká ìbọn wá sí o. Ẹ máa ṣe tí ń lọ Ọlọ́run náà ń ṣe tí ẹ. Àgbàjì lọ ni ẹ jẹ́ ká dá bàbá lóhùn o. ẹ máa ṣe tí yín lọ Ọlọ́run náà ṣe tí jọ. Ẹ ṣé. أعوذ بالله من الشيطان الرجيم
bisimilahi rahman rahim. Allah. Ana tawassal bil jalala waladhi jabi risala. Ẹsẹ̀. Amada adiwali. Bẹ́ẹ̀ni. Najali anadolala. Ilé la wà. Akramakumullah. Kò sáàyè tí o gbalẹ̀ ńlá lára wa. Ibi tá a wà yìí ilé wa ni. Bàbá Bariga sọ̀rọ̀ kan nísìnyí ẹni tí ò bá ní làákà ẹ̀ kò ní gbọ́rọ̀ yẹn yé. Ipe ẹ bá ti ń wá síkò tí o ti wá síbi kò tí wá síkò. Gbogbo mọ̀ràtù tó bá wá síkò. Ó bá ti délé ńlá ò tí wá síbi síkò. Wàláhì bẹ́ẹ̀ ni. Akramakumullah. Kì í ṣe fún kankan ẹni tá a wá báyìí ẹlẹ́mìí mímọ́ ni. Kì í ṣe ẹni tí máa báyàn dúró tí ó dúró tí ó tó rí báyìí pé òun ni tí ó tún wà ń bò mí rárá ẹ̀yà níjọ ṣe ni. Wàláhì bó ti rí nìyẹn irú ẹ̀dá mi náà mo lè bá ṣe ẹ̀dá tí ó rí nǹkan tí ó dùn tí ó blow nísinsìnyí tí ó sì rí nǹkan tí ó fẹ́ tí ó máa dunnú ìsẹ́ni tí ó rí nǹkan tó dára lára èèyàn tí ó ṣe nkár Bàbá Bariga yẹn wọ́n ṣe nkár orí èèyàn ọ̀rọ̀ yẹn torí ó ti lórí afẹ́fẹ́ wọ́n ti gbọ́ wọ́n á sọ̀pọ̀tì ẹ̀ pé bẹ́ẹ̀ ni torí ìwọ tó bá pé bẹ́ẹ̀ kọ́ ọ wà mọ̀ káwọn àti ní bẹ́ẹ̀ ni ọ wà jáde nígbà náà. Akramakumullah. ó kí ọba wa àgbàsálẹ̀ kòtò. Adamallahu wa hayatahu. àbá tí ó mọ analysis ṣe analysis àbẹ analysis. Akramakumullah analysis. analysis. alákẹ́dẹ́ làwọn ìnáwó jama abẹ́nà isnayi méjì ni wọ́n ń ṣe pọ̀ wọ́n ń ṣe tinú ọgbà yunifásitì wọ́n tún ṣe ti gbòòrò àfa lójókòó yẹn o. Allah. tí kì í ṣe kwẹ́kwẹ́ àfa o ìsàkìlà amabad tí òde bá kẹnu tán ní gbogbo ayé tọ́ba rẹ̀ tí ó wà ń kọ rẹ̀ tí ó mú máìkì lọ́ọ́ báyìí tí ó máa sìn kankan bẹ́ẹ̀ ẹni tó rí ni. láyún kírun àádùn ẹ wá lóun mọ̀ sọ bí yín ó kú kó sọ káwá fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ó máa jáde pẹ̀lú ìmọ̀ tí ì ṣe pẹ̀lú àròyé lásán àròyé lẹ́lòmíì máa ń ṣe mi rọ́ ìdù rẹ̀ yín kan máa wọ báyìí pé èmi ò ráyè ọ̀bàṣálà kò sáyè tàbí fi orí ha pọ̀ kọjá kí ẹ̀ máa ṣàwàdà lójú mi kí n máa wò bí kí n máa rẹ́rìn èmi rẹ́rìn sí àwàdà ojú àgbo ní tí mo wá ṣe ní ìmọ̀ tájẹ̀tì tí n bá ń rẹ́rìn inú kí ẹ mò ń kàn fi ọṣẹ yẹ ni kí ṣe inú mi ń dùn sí tòsí. wàláì bọ̀ Sheikh Lukman ẹni tí wọ́n bá wà níbi tí gbogbo ayé pẹ́ di ẹ̀wọ̀n kẹlòmíì iyì máa ń bò lójú ó kà àwọn tó níyì lọ́dọ̀ rẹ̀ kò ní tà fún wọn yóò ṣe ìǹkarù wọn yóò máa fo kíkì lọ ẹ bá fo kíkì mi máa fo kíkì rẹ̀ kódà ìfòtí ọba rẹ̀ tó torí wọn ti bùn wá lọ́rọ̀ káàkiri ayé yọ ti máa ń kí àwọn abákan yìí ní kí ọba rẹ̀ mo ń sọ̀rọ̀ kan ní Abẹ́òkúta mo á ń ka iye àwa tá a jẹ́ wọn balayege mo rántí ẹnìkan mo fò láyé ẹnu mi kọ́ níbi kí ọ mo fò bẹ́ẹ̀ ni if you do something to me I will do something to you tí n bá ní lè ṣe gángan fún ẹ̀mí rẹ̀ ní dákọ̀ rẹ̀ ẹnu wa yìí a bá fi dákọ̀ èèyàn sí nǹkan kan ayé ò máa rántí títí láyé ni mi ní dákọ̀ ẹ̀ torí àti di evergreen níta bá wí muhallad wọ́n máa gbé káàkiri ayé ni if you ṣèkà fún mi I will ṣèkà fún you. kó máa gbọ́. ibi tá a wà yìí ilé ńlá ni ilé wa láwà àwọn èèyàn ti pè mí pé ṣé mò ń bọ̀ mo ní ní wábo ààrẹ ń pè Ọlọ́run dífá ilé mi kí wá sọdún yìí nìkan ni mo wá o gbogbo ọdọọdún àjọmọ ṣe ni o inshallah. Inshallah. ibi yìí táàfà kan bá ṣe wá sí ibi èmi lẹ́lẹ́kejì rẹ̀ wọn ò bí dáa bẹ́ẹ̀ ni I'm telling you because ẹni tó lẹ́mìí mímọ́ ló lè bá yín lò kì í sẹ́ni tí ó jẹ́ yín tó tó máa lọ fà tàyín káàkiri ayé ní tí n bá wí níbí yìí náà ní ibòmí o ẹ̀rí tó yẹ kí n bá sọ̀rọ̀ yẹn lẹ́yìn rẹ̀ yóò ti máa mọ̀nú ọ̀rọ̀ mi gan pé ẹni yìí tó bá lẹ́yìn yóò máa bú mi ìyẹn mọ̀ yẹn mánéjì Ọlọ́run ò bùn mi mánéjìmẹ́ǹtì nípa èèyàn àyíwádà. lillahi qawmun idha hallu
بمنزلة àfàgbà bàbá wa àgbà wòlíì ńlá onímọ̀ àlẹ́ àdàbí àìnú rídọ̀ ìmọ̀ أدام الله àwọn حياته. èèyàn ò kí ń pariwo ẹnu ìdọ́ kéwú kún kẹ́kẹ́. ìmọ̀ ló ṣáájú owó. لا تنسى أصلك يا فتى You are now talking. علما إلى ما تنتسب. tí o bá yẹ pé ibi tí mo gbọ́ jáde nìyẹn tí n bá lọ bára mi níbòmíì màá kó n bẹ́ẹ̀ yín ni kẹ́yìn ẹ dákun yẹn dá mi ń lọ́dọ̀ àfàgbà. قل عنه يا ابن لا تخف للهادرين والمقترب. nígbà tá a dé Ẹ̀gbá lánàá أكرمكم الله. mo sọ fún àfà tí ó pè wá pé tí n bá ti wọ Abẹ́òkúta wá kọ́lọ̀ ẹnu mi wà change síbi Zawku Laban ibi tí n bá ti rí sàárì àfàgbà ibi tí sàárì àfàgbà bá wà ẹnu mi ò ní dàbí ìtọ́mọ́ bígbà tí mo mu mílíkì. شيخ اللبيب الألمهي. ẹ tó bá lẹ́ẹ̀kẹ́ àfàgbà tinútinú wọn kò sí ọ̀la. أصل الوصول بلا غياب. wọ́n dán wò kó wá fi lóyún ọmọ yẹn ó ya ibú àgbákò inú kéwù. بركات همة جميع بني. على الأرض من كل الأحزاب. àbá wa ẹnu rìndọ́. دوما بنا تفخر ọ̀rẹ́ gidi ọ̀rẹ́ tí ì dalẹ̀. بين العجم والعرب. Saoti kìyìn ó kìyìn parí yẹn. فخري بعلم يا مصدر. bẹ́ẹ̀ kan lọ́wọ́ ó tún kìyìn pẹ̀lú ọmọ bàrígà ìwúkúrú ni ó wì. بشراك يا خير الطلاب. Saoti ti kọ́ ó ti parí ẹ̀ nìkan ó ti wọ́n ti ti pa. أدبية أبدية من شيخنا تاج الأدب. أدبية أبدية من شيخنا تاج الأدب. ẹ ní ìdẹ̀kẹta mọ́ ẹ má wọlé ẹ̀kẹta o. رسول العلم. wọ́n bọ̀ yóò dá sáfù أكرمكم yẹn. الله. ẹ bá kun yín àmọ́ èmi wọ́n máa fẹjọ́ mi sùn yín èmi ò sì ní gbọ́. والعرفان شيخي. bírèkì tèmi ti já àwọn ọlọ́ngìrì bọ́ọ̀tù mi fáwọn afáàn gan lágbàjì wọ́n ní tó bá dé àpè tí wọ́n bá ti pè mí ní àrùnbùlẹ̀ mọ́ ń bọ̀ wá mo tún lè kó kàn sí ní dákun wá àwọn kan náà wá rí wa tí ń dè lọ́la tí wọ́n bá wá dé ní kí náà sọ ní àwọn ẹ̀mọ́ wọ̀ọ́rí fíìmù ni à ń ja fíìmù ni. حبيب الله مولانا الكمالي. bírèkì tiwa ti já صبور ẹni tó bá dúró lọ́nà máa gbà. وكور كاتب بمن جفا. express láyé وماذا أقول في الجمال وفي العلا. wọ́n fẹ́ relegate wa wọ́n ní relegate àwọn èèyàn tá a gba máìkì lọ́wọ́ wọn tá a jùlẹ̀ tá a mú ok mo á jẹ́ kó yé wọn pé bẹ́ẹ̀ ṣe relegate wọn you can't relegate me if somebody try it you go go. وكم من جاهل قد صار علما بفضلك يا أبا سلطان علي. Ababu easy. أكرمكم الله. àfàgbà ẹnu rídọ̀ àlẹ́ àdàbí wọ́n làwọn bùn wọn ní 10 yard ọ̀pá mẹ́wàá aṣọ gidi tó máa rán. أكرمكم الله. وكم من جاهل قد صار علما. òkè ń bẹ́ ń kalẹ̀ òkè tó gba àwọn afáàn gùn táyé fi ń rí wa òkè ńláńlá alájà kànní. بفضلك يا أبا سلطان علي. yóò sojú wa kẹwàá lè fẹ́ wó òkè yẹn ẹ máa dáhùn wí ni pé àwọn àtàwọn ń bẹ̀ ẹ fẹ́ já wa bọ́ ẹ máa sí òfò. Allah. كم من جاهل قد صار علما. òkè làkànní ogun àfáà ní gùn ẹ má lóun ó wo ọkàn yóò ní balẹ̀. gíga gíga là ń wo òṣùpá Àkànní ọlá ẹ ò ní parun. gíga gíga là ń wo òṣùpá ọlá rẹ ò ní parun. bàbá Mujibu ọlá rẹ ò ní parun. gíga gíga là ń wo òṣùpá
ọlá rẹ̀ ò ní bàbá parun. Mujiba ọlá rẹ̀ ò ní parun. Gíga gíga làwọn òṣùpá. ọlá rẹ̀ ò ní bàbá parun. Mubaraku ọlá rẹ̀ ò ní parun. Gíga gíga làwọn òṣùpá. ọlá rẹ̀ ò ní parun. bàbá Mujiba ọlá rẹ̀ ò ní parun. Gíga gíga làwọn òṣùpá. ọlá rẹ̀ ò ní parun. bàbá Mukhtaru ọlá rẹ̀ ò ní parun. Gíga gíga làwọn òṣùpá. ọlá rẹ̀ ò ní parun. ọkọ bí ọlá ọlá rẹ̀ ò ní parun. Gíga gíga làwọn òṣùpá. ọlá rẹ̀ ò ní bàbá parun. Kabiru ọlá rẹ̀ ò ní parun. Gíga gíga làwọn òṣùpá. ọlá rẹ̀ ò ní parun. mo wá ilé yìí mo fẹ́ blow gan ni o ẹ̀jẹ̀ tí àgbọ̀mọkùnmùlà. ẹ lọ tán náà o. ẹ lọ faná. gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe àjàkadà kí mo ní sùúrù ò ń wo yín ràn ni pé ẹ fẹ́ kó sí mi lọ́wọ́ o ẹ ti kọ́wọ́ báyìí o. àwọn ẹ̀yin bánsà ẹ lọ dúró ń bẹ̀ ń ẹni ẹ̀kan lọ́bẹ̀ ẹ̀kan o. àbálàlẹ̀ kòtò ibi tá a ti sí ní ẹ kẹran lónìí làbídùn ìsínúwà ó ti da ẹ rí àbáwọ̀ àgbà àbáwọ̀ ẹ̀rọ ẹni tó ṣe súnà tán ní uslub ọba pé ẹ fẹ́ ní gbogbo wa wà lójú kan náà ilé ayé máa bọ́ǹbù ọba Solomoni ọ̀rẹ́ mi ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ ogun mo láìkẹ́ wèrè nísọ̀rọ̀ wèrè ó gbọ́dọ̀ róògùn lò mọ́ tó bá fẹ́ sáyé ó ní wèrè rẹ kò róògùn lò ìwọ ò nọ́mà tó bá ti nọ́mà ayé máa gẹ̀tẹ̀ ó gbọ́dọ̀ nọ́mà tó bá ti nọ́mà ayé máa gẹ̀tẹ̀ mọ́ nọ́mà àìnọ́mà yẹn náà wọ́n fi máa sáàmù alágan fílẹ̀ eléyìí tiẹ̀ lápẹ́ fílẹ̀ ẹ má rí tẹ́lẹ̀yìn rò ẹni tí ò nọ́mà ó sì ń jẹ nǹkan gidi nínú ilé àbú ẹ̀wẹ̀rọ tó bá yẹ pé gbogbo wa fẹ́ wà lójú kan náà ayé máa bọ̀n ọba Solomoni ń sọ̀rọ̀ kan jò ní mò ń travel ni mo wá ń gbọ́rọ̀ yẹn gbogbo tí ń bẹ lórí fóònù mi pátá ọba Solomoni ẹ lè rí kankan bẹ kódà wá síbẹ̀ kéré ìntẹ́mi náà ń ṣe wá sí olóṣèlú tó jọ mi lójú ọba Solomoni ó kún orí fóònù mi fóònù mi ti ní ẹ̀rọ gan tó ní kí n delete àwọn gangan ó bẹ̀ tó 500 tí mo ní oríṣiríṣi ọ̀rọ̀ ó ń já anybody ẹ kàn ń wo bí wèrè ni kése wèrè is a normal person and is a good person ọba Solomoni ó sọ̀rọ̀ kan ó ń taba ní kí gbogbo ẹni tó wà lójú ọ̀nà ó ní 100% àwọn tó ń rówó Nàìjíríà yàbí tó ń live life gidi ó ní 95% wọn ọ̀nà tí ò dáná ti ń rówó taba ni ó dá ẹjẹ kan fi ọ̀tọ̀ ni ó lé o àwọn nǹkan míì tí èso lè ní sọ o òkè taba ni abẹ́ sọ fún mi da àwọn ẹ̀yin tẹ̀ ń wà búì ẹ fi àwọn nǹkan tẹ̀ ń ṣe òun lẹ̀ ẹ wá máa ṣe báwa 5 tó kù bá a ṣe ń jẹun ó ní tí wọ́n bá fi ń tán ṣe yẹn lẹ̀ ibo ni wọ́n ti máa jẹun sẹ́yìn ó fún wọn lówó. ìbéèrè ni láti jọ yìí ẹnì kan dáhùn ọmọ yahoo tí ò ríṣẹ́ tí ń rówó gbà lọ́wọ́ èbó ẹ bá ní ó fi ṣe yahoo lẹ̀ níbo ni ó ti máa rówó jẹun. ó lè tí ó ẹ ṣe. ẹ ti fún wọn lọ́wọ́. Zazu ọmọ yẹn orí ẹ pé mo láìkí ẹ àmọ́ Naira Marley ó gọ̀ ni Naira Marley gọ̀ Zazu kò bò Naira Marley ó yẹ kó bó ṣe jáde ń kó jábọ̀ gbàù àwọn wọlé padà ni but Naira Marley ó wà ń ta Zazu jáde ó kò bò gbàù ó fẹ́ try ẹ̀ fún Davido dúró. وهم خير خلق الله بعد أنبيائهم. ẹgbẹ́ mo ń fún yín ní lọ́jíìkì ayé ni it's a logic ọlọ́run ní gbàdúrà rẹ tó bá ti mọ wé. ọba Solomoni ó sọ̀rọ̀ kan ó ní Ọlọ́run ṣàánú mi jẹ́ kí ọkọ mi fẹ́ràn mi kọkọ mi lágẹ́ ó ní ikú pa ẹ́ ojí làárọ̀ ń rorò ìróòfò mọ́ra
ó lóun rorò mọ́ra láàárọ̀ kùtùkùtù ó wẹ̀ ó ní kọ́kọ́ ẹ láìkì ẹ̀ ó ní Ọlọ́run dákun bá mi ṣe kí ní ìkódà ó wá mú ìgò lọ́wọ́ tẹ̀tẹ̀rẹ̀ níbi orí báyìí ó ní Ọlọ́run dákun má jẹ́ ó fọ́ ó ló máa fọ́ ó wà á dì mú báyìí ni láti ilẹ̀ báyìí tọ́ ọ bá gbìyànjú fúnra rẹ̀ ò ní rọ́nà lọ ká ní bẹ́ẹ̀ kọ́ Mariam ó lóyún ó wà lọ́wọ́ ìnira Ọlọ́run tó ní kó máa mí igi ó zi ilayki bijisi inna tusakiti alayki ritoban janiyan ta ló yẹ kó Ọlọ́run láàánú jùjọ ẹni tó wà nù ìnira lọ ó wà fẹ́kílà ó fẹ́ bímọ Ọlọ́run ní kí oyún ni ó fẹ́ bímọ ebi ti ń pa Ọlọ́run ní sọ jẹun ni tọ́kọ̀ ẹ jẹun ebi sọ fún Ọlọ́run fẹ́ o igi nu ó yẹ mí kí èso bọ́lẹ̀ lórí ẹ̀ ọba tì mí ò jẹun o dára ẹ. bihim yakutadi fitini kullu manikitada. àwọn àbọ̀ ẹ̀rọ wọn ń jókòó tì wá ní tá à ń sin bá wọn lára mu kódà tán bá tiẹ̀ kọ̀rẹ́ẹ̀tì kankan àwa gan fẹ́ gbọ́ àwa gan fẹ́ gbọ́ báwọn ẹ gẹ́ẹ̀tì àwa gan fẹ́ gbọ́ torí àti dọ̀dọ̀ rẹ ìjà láfi bẹ̀rẹ̀ mi àti wọn ìjà gidi tí mo ní wọn bọ̀ wá bá wọn lẹ́kọ̀ọ́ mo ní tán bá bí ẹrẹ ó yá jágbàdé àwọn àjọ ń tró síra wa no challenges ni wọ́n ń challenge ìràwọ̀ rẹ nìyẹn pé wọlé ìwọlé sẹ wọlé àní ìwọlé wọlé àní ìwọlé gbogbo ẹwọ tẹ̀ ń gbọ́ yẹn wọlé ìwọlé ni that's gbòòsì ni. àbáwọ̀ ẹ̀rọ mo gba ti yín gan o tí n bá ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe èyí méjì mo lè kọ́ sí ká ní bá ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe gangan tẹ́mi ó fasokò sókè báyìí ní sọ o tí ń ṣe báyìí tí n bá ṣe báyìí gangan èyí méjì mo lè kọ́ sí àbáwọ̀ ẹ̀rọ mo lè kọ́ sí ẹ̀fọ́ ìmọ̀ràn náà lẹ́yà àwọn wọn rówó fi ṣe wọ́n kí ẹ̀ máa kọ̀ndẹ́mù wa lọ́wọ́ kéwò ló mọ̀ tó fẹ́ kọ̀ndẹ́mù wa àwọn tí kéwò ń hó lọ́gàrí wa inú kí wọ́n bí mi sí ìṣiṣẹ́ nǹkan rí inú kí wọ́n lọ gbé dàgbà gbogbo òdì mi ìkú náà ló mú dàgbà ìdún gbogbo ẹ̀ nágo ló mú gbogbo ìfura wa báyìí nágo sẹ́mi nágo kòkòrò báyìí tí máa ń lẹ̀ mọ́ ara báyìí tí ó jọ bọ́dì ajìyà débi tá a dé yìí ni kò fọ́ mọ́ wa inú ilé kí wọ́n bí wa sí ọmọ ghetto láàrin àwọn ọmọ Ìbàdàn ọmọ Ìjẹ̀bú ọmọ Èkó àwọn ọmọ Mùsìn àwọn bí 80 85 86 87 88 89 àwọn ọmọ Ìgbàjà tán gbèkó àwọn ọmọ àwọn ọmọ Ìkòròdú lájọ dàgbà tá a jẹyà ẹnìkan máa halẹ̀ mọ́ mi ọ̀fọ̀ jùgò lónìí ní tán fọ́ lójú wa fọ́ táwọn náà ń fọ́ táwọn fọ́ ọmọdé gẹ́ta fi táwọn fọ́ báyìí. lẹ́yìn kéèyàn ń jókòó tí ọba yìí kó bá a sọ̀rọ̀ jẹ́jẹ́ kájọ sọ̀rọ̀ káàdẹ̀ gbà tó bá fún wa pé síbẹ̀ ń rẹ̀ torí ìfẹ́ mo bá yín sí. àmọ́ tó wá gbé wèrè wá yín sọ fún kébì náà ní àǹtí wèrè. mo bẹ àfa wa orí adé akéwògbadé ẹ má bínú torí Ọlọ́run ìjọ yẹn èèyàn ńlá kan ló rán mi ń sẹ́ mo wà ní ìfọ́njọ́ yẹn òru ni mo wọ fún mo ṣẹ̀ wọ́n ni wọ́n pè mí wá sí l'Óṣogbo mo wá bọ́ sọ́wọ́ olóore rán mi ń sẹ́ mo wà ní ìfọ́njọ́ yẹn ẹgbẹ́ ọ̀dọ́ yín gan mo wà but mi rí ibi wá torí pé wọ́n bẹ̀ mí ń sẹ́ iṣẹ́ yẹn iṣẹ́ àmọ́ náà ni àwọn àfa níta àmọ́ ní problem sínú ẹ má bínú mo ṣẹ̀yìn gan ayé dẹ́sà èèyàn ya pósítà rẹ ó ya fọ́tò rẹ sí gbogbo ayé pé wọ́n ló ń bọ̀ ò wá wá ó dójútì ẹ tóbi kọjá bẹ́ẹ̀ lọ́dọ̀ wa béèyàn bá jẹ́ ẹran tí ó kó mọ àwọn àdìgà rí ẹran ńlẹ́lá ó lè pè mí tí n ò bí mi la kí n gbowó lọ́wọ́ rẹ̀ nítorí pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èèyàn ńlá ni kátó wá pé ẹ̀yin tẹ́ ní wúlò nù ayé sẹ́yìn tí àwọn pọ́n lé padà o wọ́n ti wọ àwọn tó máa bú wa nísìnyí ayé gbọ́ o àwọn tó máa bú wa nísìnyí sáà pa wọ́n ni èèyàn tún yọ fọ́tò rẹ̀ sára kínní sára ògiri ayé ń rí ọgbọ́n ń bọ̀ gbogbo Òṣogbo ń rí fọ́tò mi káàkiri sìn ìwà wá disgrace ló máa jọ
bọ̀ sẹ́ni tó rán mi iṣẹ́ tóbi iṣẹ́ yẹn dẹ̀ tóbi gan mi òjò wa rọjò yẹn tẹ́ mọ̀ òjò burúkú mo ní bọ̀ yẹn lè rí ibi wá torí àmọ́ náà nítorí rán mi kò ṣe filẹ̀ mo bẹ̀ yẹn dákun inshallah alájà kan ní bá ń bọ̀ yín lówó wọ́n bá ń bọ̀ yín lówó pé yẹn rí ibi wá wọ́n bá ń bọ̀ yín lówó náà mo kí afáwa tó ẹlẹgbẹ́ afáwa alifalayi mo kí púpọ̀ afáwa mo kí púpọ̀ mo kí afáwa akéwògbadé lẹ́ẹ̀kan sí mo kí afáwa ọlọ́run jáde yín pẹ́ mo kí afáwa gbà ọlọ́run jáde yín pẹ́ afáwa alifulani àwọn tó ń darí wa káàkiri ayé nu afáwa Abdul Latifi mo kí púpọ̀ mo kí àwọn ìyá wa ìyá tó dáa ìyá tí ò lé gbogbo àwọn afá lẹ́gbẹ̀ẹ́ àwọn afá ìyá wa Abíọ́lá Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. Amina. ẹ ṣe púpọ̀ tẹ́yìn akọmọdé ìjà wa fà lẹ́gbẹ̀ẹ́ ọkọ yín torí pé ntọ́lọ́run náà kan máa ṣe káàkiri ayé nu wọn ní nǹkan míì ju kásá náà wà fà lọ Ọlọ́run sì ṣe àwa náà sì sún kára wọn àyè pé wọn pé ẹ dákun abẹ́ jẹun orí ẹ ti burú jẹ́ kó lówó rántí rẹ fúnra rẹ̀ tó bá rántí rẹ̀ àwọn pé èmi ò sí kankan èmi ò kọ́lá mo ṣe mọ̀ orí ìjọ ni ẹgbẹ́ mo sọ fún yín kọ́lá mo sọ fún wọn kí mo ṣe mọ̀ orí èmi ò tẹ̀ ní rántí àwọn kí mo ti ṣubú lèmi èmi kàn máa ti bẹ tèmi káàkiri èmi rántí pé èmi ò sọ pé nǹkan kí wá fún mi nǹkan kan èmi rántí èmi kàn máa bá tèmi lọ ni tọ́lọ́mù bá ní kó rántí mi alhamdulillah àmọ́ ẹ ṣètò tẹ́ bá fẹ́ ṣe fún yàn gbà ní téèyàn ó dákú tí ò ní ìdíkìyàn tó ń béèrè mọ́ téèyàn á béèrè kan lọ́wọ́ ni orí ẹ̀ dàrú wọ́n nìkan ni Ọlọ́run jẹ́ mi yóò gùn. Àmín. alájà wa Abíọ́lá ẹ ṣé o àwa jẹ́ kẹ́ ẹ mọ irú èèyàn tí ẹ ń ta bá tọ́jẹ́ ni ọ̀gá àwọn àfa nínú àníyàn rẹ̀ bàbá Bàrígà ni o lè mọ Bàrígà kó ṣòfò ẹ̀yin tẹ́ ń wálé ńlá mo kí kó oríire ẹ bọ òsì ń bẹ̀ bàbá Bàrígà ń fẹ́ sọ kí nìkan bí nísìn ẹ ń sọ̀rọ̀ kan gbàtà wà ní ibi sáìtì yín nílọrin ẹ ṣàdúrà kan fún mi bí ta dúró sí àdúrà yẹn ṣe o ẹni mo ti sọ fún yín ṣe lọ bí gbà tí mo rí oore yín tí mo ṣàdúrà sínú mi dùn bí kí n fò torí èmi mo máa ń fọ oore gbádùn ayé mi ni ìtì gbàgbé kémi kọ́ mo ní mo á ṣàdúrà àwọn ni ṣe lọ bí tí àdìo bá gbá inú tádùn bá ti gbá inú tó bá yẹ pé o pọ́n lójú ni tiẹ̀ ti bàjẹ́ ó tà wá fúlẹ̀ méje tó bá gbánú fún ọ pẹ̀lú àníyàn rẹ wàláyé tó bá pé mo fi yìnyín ni oore tọ́lọ́run ṣe fún mi kó gbà lọ́wọ́ mi mi fi yìnyín o èmi kì í ṣe nǹkarù jẹ̀míìl ni o ẹnìyànlá ònkìrù jẹ̀míìlà tí n bá rí ní tó dà máa sọ ni o ní tẹ́ ewu yẹn ó ṣe o mi ní sọ́ńdà ó sì dénjọ́ kejì àwọn gbọ́dọ̀ lùsì yín o àwọn gbọ́dọ̀ lùsì yín àwọn Bàrígà àwọn gbọ́dọ̀ lùsì yín àwọn gbọ́dọ̀ lùsì yín èèyàn rẹ wọ́n àwa tá à ń bẹ lórin amọ̀ra wa we know yourself we know ourselves ní abí save yourself we know ourselves amọ̀ra wa tábà wá kí ọ nílé pé o kú oore àná ńlọrin wọ́n ti fún ọ déètì. Illallah. inú ọkọ̀ náà ni wọ́n ti yan yọ̀rọ̀ rẹ délé wọ́n ti máa sọ máa lálà sí àṣírí ó tu bó ṣe rí mọ́tò wọn ẹ̀ rí wọ́n sì wá ń kí ọ wọ́n bọ̀ pé ní nǹkan alábàárà kan wá kí mi ńlé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láìpẹ́ Ìlọrin ó wá kí mi ńlé fọ̀rọ̀ yẹn mo rí bí èèyàn ńláńlá ó tún mọ kéwú ó dẹ̀ ń rìkọ́dù mi ṣé olùkọ́ rẹ sọ́ra o ó dẹ̀ ń rìkọ́dù mi mo wá ń sọ tinú mi fún un nípa ẹni yẹn bíi akíkọ̀ kí ẹ máa sọ pé mo rí lọ́rọ̀ mi bí kí n rí kí n máa sọ̀rọ̀ kí n máa rìkọ́dù mi ìdẹ̀ ń rìkọ́dù mi ó dà kí ni fi rìkọ́dù yẹn sí if you record me and you play it what can happen kí ló bẹ ṣẹlẹ̀ màá nẹni tó sọ̀rọ̀ fún màá nà wọ́n náà kí ni bẹ ṣẹlẹ̀ Baba. kí ló dé tẹ́fẹ́ kí ló bẹ ṣẹlẹ̀ àwọn kéwù tiwa kékan rí wa yàn jẹ mọ́ àti jìyà kọjá kò yá ká tún jìyà mọ́ èmi ò lè ṣe yìí ní sọ́yìn mu o mi lè ṣe yìí ní sọ́yìn mu o mi lè ṣe yìí ní sọ́yìn mu o mi lè ṣe yìí ní sọ́yìn jojoojúmọ́ tí mo mu káfí tí mo mu ṣèfì tí mo ṣẹgẹ́tì àwọn ṣèfì tọ̀hún ṣẹgẹ́tì tí mo mu rìn tí mo kó ṣèfì rìn tí mo kó káfí rìn
kí wọ́n á ní kí n ṣe ìní sọ yìí mú kí mo wá mú lọ́wọ́ sí òun gan bínú ó fẹ́ ṣiṣẹ́ àfáà tó máa gba etí ẹ̀ tó máa gba gbé kì í sàfàrì wọ́n gba etí ẹ̀. kí ni dọ́tọ̀ fi jọ́kàn gba ìlú ti onídàá fún ẹ tí n bá yọ búlọ̀tì ẹ gan mo tún fẹ́ gbọ̀n lára rẹ ni mi ní yọ búlọ̀tì ẹ máa ń ní ẹ sáà mú ẹnìkan kó rìkọ́dù ẹ wo ìfọwọ́kàn o torí nísìnyí yóò di kọ́ọ̀tù yìí nísìnyí Baba Bariga ẹ ní ṣubú. Amina. wọ́n ní láàyè tí mo mọ̀kọ́ mọ̀lẹ̀ ìyá ní ilimule alimi illa bi salata àṣìyá nǹkan mẹ́ta làáfà fi ń jà fa qalbun taqiyyun ó gbọ́dọ̀ ní ọkàn tó bẹ̀rù Ọlọ́run wa fuadun yani zakiyyun yóò ní ọkàn tó dẹ̀ mọ́ tí wọ́n bá pè láàfà Baba Bariga gbogbo ẹ̀ lẹ́ni ẹni ó tún kọjá dédé tí wọ́n ní ká ní gan wà hólùkún rọ̀díwù ọ̀hún rọ̀díjù kó níwà táwọn èèyàn like ẹ̀ kí n cheat Baba Bariga ìnáwó yẹ̀sítàìdà ayé yakúlẹ̀ lẹ́ akọ ala nafsi Baba Bariga lè sọ̀rọ̀ kan fi bára wọn wíkẹ́ mo jẹ̀bi irú èèyàn tí mo jẹ́ nu ọ̀rọ̀ kan happen níjọ́ ni kò sójú yóò yẹ ká ti fún yín làbárì nípa ọ̀rọ̀ mọ́tò kan táwọn èèyàn rò pé ẹnìkan ló fún mi tí wọ́n ti bá mi jà sí gínìkan tí ò jẹun wá bí last year gan ọ̀rọ̀ òun ò jẹun wá bí last year tá à ń jà ń dáná tí mo sọ alẹ́ ní ikọ́ ló fún mi ní kinní ọ̀rọ̀ kankan ṣẹlẹ̀ à ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ àjọwò àjà Baba Bariga ẹni tó bí mi láwọn ọkọ̀ yẹn ó dẹ̀ pè wọlé èmi kan ti gbó mo ní torí ìgbà yẹn lé táìmù yẹn lé ìfẹ́ àfẹ́ receive call ẹnì yẹn kan pè wọlé ni ó sì ti pè mí ó ti tó 6 months ṣé n sọ kí ni kan fún yín Ìlọrin a máa dé orí padà ẹnì yẹn mo máa ń pọ̀ ní ìdákọ̀ rẹ̀ púpọ̀ alájí kínní gbogbo tó ní lọ́gàn pé òun ó ṣe fún wa kò sí mẹ́dísìn ẹ má dákọ̀ lórí yín mọ́ o ẹ má dákọ̀ lórí rẹ̀ wọ́n bà tiẹ̀ jẹ́ ebi ó pa yín àtàlẹ́ hàn ní wọ́n pọ̀ sí ẹ̀ ìgbà tó fún mi ní sí ẹ̀ náà mo ní ẹrú Ọlọ́run ló fún mi eléri ibú wọn ò tún sàṣà sínú ẹni yẹn ó kàn máa rántí ẹ gbàgbé ẹ ni kò ní mà kó o tẹ wà láyé máláyé àdẹ lè ṣe 419 ní tá à ń ṣe yìí ó dá láti àtàrà ní ìsìnkú láti rí bí nísìn àti pa 50 million àtúnfẹ́ arrive àfẹ́kọ́ ńláńlá ọmọ bẹ jẹun àwọn táwa lé ọmọ kéwù bíi 4 kìíní náà 450. wọ́n ń jẹ láìsẹ̀ yọ kan ọjọ́ méjì Àpò. kálẹ̀ kàwú kò ní ṣòfò. Amina. kálẹ̀ kàwú níjẹ̀ táwọn oníkan kó ráìsì fún mi ó fẹ́ yín náà wọ́n á já sílẹ̀ báyìí wọ́n ní káì àwọn ọmọ yẹn ní wọ́n á sùn àwọn ọmọ yẹn wá sùn wọn bíi èèrà òbó kan wọn ní sáwọn àwọn táfà ń bọ́ ni Ọlọ́run àwọn olówó bolo àwọn olówó ayé wà àwọn ọmọ yẹn náà rù lọ́nu lé wọ́n ti ń jà ní sábì wọ́n ń jà ní wọ́n wà níbẹ̀ nísìn ọmọ òrukàn ọmọ ọdún méje ń bẹ ọ̀dọ̀ wa ọmọ ọdún méje. 6, 7. ẹ̀yin olówó ẹ wọ iná dáadáa tẹ́ bá ṣe dáadáa. Baba Bariga òkè níbẹ̀lẹ́gbẹ̀ yín kò jọ mí lójúmọ́ ipe ẹ mọ Baba Bariga ẹjọ́ ń wọlé ẹjọ́ ń jáde ó ti tán abájọ ẹ ti di life wire alájà kan ní bẹ́ẹ̀ yẹn bá fọwọ́ kàn yóò gbìnà ni ọmọ àkànní o tún wá ń gbé ebi ń pọ̀ ó wá mọ Baba Bariga ló ń bẹ̀rù kú wèrè ni ọ́ ni gbàgbé mo mà di o máa pé má pàdé o. Àdìó. Sàtì àdàkùn má pàdé o. Baba Bariga o. Àmì má pàdé o. Olúwa. Má pàdé o. Sàtì àdàkùn má pàdé o. Baba Bariga. Mo sọ fún ilé ẹ̀kan kẹ́mi ní síwáàsí. Torí sẹ́rùmọ́ ti síwáàsí. Wọ́n sì bẹ́ẹ̀ náà ń jó ní náà ní. Dáwọ̀lì fẹ́lẹ́. Ẹ̀yin wáàsí tòní ìwá ní sí. Ìta gbọ́hùn náà la gbọ́. Ẹnu kalabi jọ ń sọ̀rọ̀. Má pàdé o. Olúwa. Sàtì àdàkùn má pàdé o. Baba Bariga má pàdé o. Olúwa má pàdé o. Sàtì àdàkùn má pàdé o. Baba Bariga. Má pàdé o. Ọ̀rẹ́ inú rí dán. Má pàdé o. Ọ̀rẹ́ inú rí dán. Má pàdé o. Baba Sisi.
má padì o. Bàbá Saoti. má padì o. Bàbá Sulitanu. má padì o. Sati Adagun má padì o. Bàbá Bariga má padì o. Olúwa má padì o. Sati Adagun má padì o. Bàbá Bariga. Oto má padì o. Sati Adagun má padì o. Olótìtọ́. má padì o. Ọlọ́pàá ti mọ́wọ́. má padì o. Sati Adagun má padì o. Bàbá Bariga má padì o. Àìnú rí dán. má padì o. Sati Adagun má padì o. Bàbá Bariga. Alájà wa Abíọ́lá ẹ kú oríire ọkọ tẹ ní o Ọlọ́run ní jẹ́ ṣòfò. Àmín. Wọ́n ní a máa fi kún wẹ̀ kan mọ́ ni o n bá fi kún ọ̀gá ti san gbogbo ẹ̀ tán àwọn náà ó bù ń bẹ́ẹ̀ á tún gbà padà náà ni bàbá wa Aládìó Ọlọ́run jẹ́ kẹ́ ẹ tún ṣọ̀pọ̀ ọdún láyé. Àmín. Àtàwọn àti mẹ́jà fi ṣàṣemọ̀. Àmín. A ti gbọ́ wá sílẹ̀ kan lọ́dún tí ń bọ̀ ẹ wá gbọ́ wá sí tèmi inṣàlá. Ó tó mọ́tò fún yín èyí ní sọ̀rọ̀ lé ọ̀rọ̀ tí ṣé Lukman sọ àtijọ́ faramọ́ ọ̀rọ̀ yẹn dá gan mo láìkì kí n mọ̀rọ̀ sọ bí yín báwọn analysis yẹn ti pọ̀ jù àwọn alákẹ́dẹ́ náà mọ̀ yín sí wọn láì takasusu yẹn ó balance ẹ lè wọnú ayé àwọn tó wà lọ́fíìsì yẹn irú yín náà máa ń gbọ́ yé Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. Àmín. Ọjà ṣàfẹ́kù yín. Àmín. La hawla wala quwwata illa billah. Àrọ́fùtù àsìkò mi tó kù yá wá fi kọrin yá. Bàbá mọ ọmọ yìí Àrọ́fùtù ní jẹ́ Markazi ni n fẹ́ kó kọ̀ kankan fún yín. Fashiru nafusi wal awatifu yanzilu kawayi min arrahmani lidhaka ashkuru wa kullu fansi qaddamuni biqawlihim li'anni tabibu shi'ri falhamdu awjadu. Baba wa Bariga baba wa Bariga Ọlọ́run jẹ́ àrí bàbá fẹ́. Àmín. Bá mi ìjọba Ọlọ́run má jẹ́ kábàkó. Àmín. Ní sàgbàkú aláǹnàbọ̀ Muhammadu mọ̀dé anáṣẹ́kọ̀ Adam láwùláhù falija alùfínà dàmàdé àyìmọ̀tàn òde ní nsúnlé ọmọ tán ti lérò pé ó máa sùn ta ó fi mà dára fún wọn ní ilé wọn máa bó ba lọ́ta sóyẹ ká wá mú irúṣẹ́ ikú Ádámù yìí lọ́ta baliyarisi xanà àkírùsù xatan nasabi utiru fatun ìnáwó ọ̀júbatul umami mọ̀mùnísẹ́ sọ́ọ́dì lásìmí ọ̀hánínú yìí ṣe sí mi katabutu usile nitan faro madomami ise baba poko pama ya sayyidal umami ibuna jala innahu min jumlati nukhabi baba wa Bariga madaditu ilayka ya rabbi isore kọjá rabbi ẹ̀dùn ọkàn mi wọ́n mọ́lẹ́bí mo ti wà níbẹ̀ tipẹ́ ìdọ́ǹtẹ̀ ọlọ́lẹ́nu bọ̀ kó dùn létè ọlọ́ǹgì òun kọ́ la fẹ́ gbọ́ gbàdúrà mi kí wọ́n gbélé gbọ́ mo jára mọ́sẹ̀ mi ò mú léré mo jẹ́ ń dúró sójú kan bí èrè bisimilayi arikika wàláwù yẹsifika minkulli dáhìn yusika aronipin àwọn gangan nìka ẹni tó ló ń tẹ́ni mi wọn ò lè ka màá lọ London màá lọ Amẹ́ríkà láìpẹ́ ọjọ́ mo máa lọ Mọ́kà torí mo ti ké tabarọ́ka bàbá wa Muri Bariga bàbá wa Muri Bariga ọlọ́mọ pàdé o Sati Adagun má pàdé o bàbá Lágége má pàdé o Sati Adagun má pàdé o bàbá Lágége má pàdé o Sati Adagun má pàdé o bàbá Bariga. àwọn tó pẹ̀lú gbogbo Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀. Àmín. àwọn aláwọ̀ ọdún tó kàn àwọn mélòó ló kù ọmọ ara aláwọ̀ ọdún dá ọmọ ara ẹ ṣe sùúrù ọmọ ara èmi náà gbọ́dọ̀ lo priority mi bí náà
ọmọ àràdà ẹ kọjú sáàdì o. sallallahu alayhi wa sallam. Bi Muhammadin, bi Muhammadin, bi Muhammadin. Bi Muhammadin, bi Muhammadin, bi Muhammadin. Ya man yuhibbu Muhammadan bushraka. La fil bariyati fadilu illaka. Bi Muhammadin, bi Muhammadin, bi Muhammadin. Bi Muhammadin, bi Muhammadin, bi Muhammadin. فما لي يا غير المصطفى البدر ما ربو النبي محمد وفي جائزات الغير ما لي يا مرقب النبي محمد هو الكل منه الكل محمد 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 هو الكل منه الكل بطنا وزائرا فبحر سواه ما لنا فيه مشرب ومن نوري لكوناني مصطفى محمد رسول الله فمن نوري لكوناني منه تفاجرت علوم جميع الرسل والكل يشرب وموسى وإبراهيم وموسى عين رضا وموسى وإبراهيم والروح كلهم توسل بلاد الأمين فقربوا النبي محمد هو الكامل المحمود النبي محمد والسول والمنى وأنت الحبيب المصطفى والمقرب وقد شهد الله العظيم بأنه عظيم لخير الخلق خلق معذب. ẹ má bínú ẹ dákun suratu duha àti suratu fatiha nígbà tá a wà Mọ́kà ẹ̀mẹ̀wá alájà kan ní kódà bàbá Bariga fẹ́ ra jàlámíà wọn wá dààmú irú jàlámíà ò lè yẹn wá máa rà fọlọ́ báyìí wáyé nù dọ̀ asá wa káàkiri wọn ni mo ní ẹsẹ̀ àti ra kan wọ́n ti mọ pé àlùmọ́njìrì ni wá suratu duha àti suratu fatiha bitọ́lá náà dé ọlọ́mọdé ó parẹ́ ẹ̀mí gígùn àti àláfíà ara kó bá wa yọ̀ǹda rẹ̀ fún yín àárín àti màmá wa kó má dàrú láéláé àwọn ọmọ náà kálùbáríkà wọn máa pọ̀ kama béèrè alájà kan ní kama ní kò lówó mọ́ ọlọ́mọdé ó tẹ̀lé sí yín bisimilahi rahman rahim wadduha wallayli idha saja ma wadda'aka rabbuka wa ma qala walal akhiratu khayrun laka min al-ula wala sawfa yu'tika rabbuka fatarda alam yajidka yatiman fa'awa wa wajadaka dallan fahada wa wajadaka ailan fa'agna fa amma al-yatima fala takhar وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ساتيا بارك الله فيه بارك الله فيه بارك الله فيه تو àti gbé fún alájì ẹja yanjú àárín àti gbé fún alájì àwásàdúrà Mọ́kà àwọn Bariga yòókù di Nàìjíríà náà làwọn wà yìí àti wá gbé fún alájì àtàlájà yọlọ́wọ́n fún àlùbáríkà sí eléyìí ò ní já sí ma alájà kan ní ẹ̀ ń ṣe nǹkan lọ́wọ́ ọlọ́run jẹ́ dé dáadáa àwọn bàbá ṣe tọ̀dọ̀ mi tán àwọn àfáà kan bẹ́ẹ̀ ń bí tó ṣe pé àwọn ni àfáà ilé ńlá wọ́n wà nílé ńlá wọ́n ti ń wò mí látàárọ̀ gbá ẹnu dọ̀ ẹ̀yin lẹ́yìn sì máa bá wa gbowó tiwa èmi lélẹ́yìn alájà kan ní àwọn àfáà ilé ńlá àwọn àfáà ilé ńlá àfáà wa ọmọ àdùnnú àfáà wa lẹ́gbàá àfáà wa Lukman gbogbo wọn òun rèé ẹ ṣe sùúrù ṣé alájà wa Sherifa rèé ṣé ẹ mọ yẹyin tí mo dákọ nísìn Abu Bariga náà bẹ́ẹ̀ mo jẹ́rìí àdídùnnú
àwọn kan bẹ tí wọ́n mọ̀ láwọn ọmọ gbà náà àwọn ni wàá rí tòsí ẹ ti wá mọ̀ gbà náà ẹ gbà. Aláàjì ọ̀rọ̀ tí ó kàn yín lọ́rọ̀ tí ń sọ wọn o ẹ bá yí pé ẹ mọ tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ ni ẹ mọ̀ pé yín wò kàlájì èmi ló kàn. Màmá wa Sherifa ilé yòó ní jáse mọ́ ẹ ní fi lè dágbére fáyé.